Yorùbá bọ̀ wọ́n ní akẹ́yìnjẹ ò mọ̀ pé ìdí ń ra adìẹ o àmọ́ kì í ṣe adìẹ nìkan ni ọ̀rọ̀ yìí bá mu torí akóyin lágan ò mọ̀ pé adúrú iṣẹ́ lóyin ń ṣe ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀yàn bá bu síbí ìmọ̀kọ oyin kan ó di iṣẹ́ tí àwọn kòkòrò oyin méjìlá fi gbogbo ìgbésí ayé wọn ṣe ní tọ̀hún bù dání báwo gan làwọn kòkòrò yìí ṣe ń pèsè oyin irú ìgbésí ayé wo sì ni wọ́n ń gbé Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jó ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn oyin kòkòrò oyin nìkan ni kòkòrò tó jẹ́ pé àwọn èèyàn ń jẹ nínú oúnjẹ tí wọ́n pèsè fúnra wọn bẹ́ẹ̀ ni fún àǹfààní ara wọn ni àwọn kòkòrò yìí ṣe ń pèsè oyin dídùn tí gbogbo wa mọ̀ ṣùgbọ́n ìlọ́po 2 sí 3 tí wọ́n nílò ni wọ́n máa ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí ìdí èyí bí èèyàn tàbí ẹranko inú igbó bá bù nínú oyin wọn wọ́n sì tún lè ní èyí tí ó tó wọn lò dáadáa àwọn kòkòrò oyin ní ìyẹ́ 4 ìyún méjì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti tòsì wọ́n sì ní ẹsẹ̀ 6 bẹ́ẹ̀ ni wọ́n ní ojú 5 yàtọ̀ sáwọn ojú kòǹgbàkòǹgbà kọ̀ọ̀kan tó wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì wọ́n ní kékeré 3 láàrin orí ló fi jẹ́ 5 lápapọ̀ láàrin káwádìíjú kàlà ní ìṣẹ́jú àáyá kan àwọn oyin ó ti gbọ̀n ìyẹ́ wọn yìí papọ̀ ní ìgbàgbà yes they beat their wings about 200 times per second ojú wọn máa ń rí color blue ìyún àwọ̀ aró dáadáa o ṣùgbọ́n wọn èé rí àwọ̀ pupa ìyún red ní tiẹ̀ fún ẹ̀yin ará science ṣé ẹ rántí wípé láti 650 nanometer sí 700 nanometer ní ààlà rírí ìyún wavelength red color ojú àwọn oyin lè rí láti 300 nanometer sí 600 nanometer ó lé díẹ̀ ìyún ni wípé ojú àwọn oyin lè rí ultraviolet nígbàtí tàwọn èèyàn ò lè rí ultraviolet ọ̀rọ̀ ń wá di kò sọ́sà nìbàdàn bẹ́ẹ̀ la ṣe jìrẹ́ náà ò sí lẹ́kọ̀ọ́ mo mọ̀ wípé àwọn èèyàn kan máa sọ pé báwo la ṣe mọ àwọ̀ tó yín rí àti tí kì í rí ìdí ni wípé àwọn scientists ti ṣe oríṣiríṣi ìwádìí látòrí food targeting sí photoreceptor sensing tí èyí sì jẹ́ àwọn ìwádìí ìjìnlẹ̀ nípa ojú kí wọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ nínú àfárá wọn ìsọ̀rí 3 làwọn kòkòrò yìí o ìsọ̀rí àkọ́kọ́ ni ọbabìnrin tó lóyìnbó ń pè ní queen wọn queen yìí ló dàbí olórí fún wọn òun nìkan ló máa ń yé ẹyin tó ń di kòkòrò oyin lẹ́yìn èyí ló kan ìsọ̀rí workers ìyún òṣìṣẹ́ abo ní gbogbo wọn ṣùgbọ́n àwọn ò lè yé ẹyin ní tiwọn ká tọ́jú ilé ká fún ọbabìnrin lóúnjẹ ká fún àwọn akọ àti òpóǹlò ọmọ lóúnjẹ pẹ̀lú ká lọ kó àwọn kóró inú òdòdó tó lóyìnbó ń pè ní pollen jọ ká lọ fi ẹnu fa adùn òdòdó tí olóyìnbó ń pè ní nectar àti pípèsè ìdá oyin tó lóyìnbó ń pè ní wax tí wọ́n fi ń kọ́ afárá wọn ká wá pèsè oyin látara adùn òdòdó àwọn iṣẹ́ tí àwọn kòkòrò wọ́kàsí ń ṣe lèyí ìsọ̀rí 3 ni olóyìnbó ń pè ní drones akọ làwọn drones ní tiwọn o iṣẹ́ kan ṣoṣo tí wọ́n lè ṣe kò ju kí wọ́n bá abo lórí wọn ìyún queen lájọṣepọ̀ lọ wọn ò lè tọ́jú ọmọ wọn ò lè pèsè nǹkan kan kódà wọn ò lè dámú oúnjẹ lọ sẹ́nu àwọn abo wọ́kàsí ló ń bọ́ wọn níbi tó burú lára wọn dé wọn ò lè tání ohun tí èyí túmọ̀ sí ni wípé abo oyin nìkan ló máa ń tààyàn lẹ́ẹ̀kan sí iṣẹ́ àwọn akọ drones yóò ju ìbálòpọ̀ lọ́lọ́pọ̀ gbà o wọn èyí sì sábà bá abo tí wọ́n bá jọ wà nínú ilé kan náà ní àjọṣepọ̀ wọ́n máa ń pọ̀ sókè rajà ni bó bá ti wá ní ìbálòpọ̀ tán tó ti tú àtọ̀ rẹ̀ sára abo gbogbo ẹ̀jẹ̀ ara rẹ̀ ni yóò wá sáré wá síbi nǹkan ìbálòpọ̀ rẹ̀ tí olóyìnbó ń pè ní endophallus ìyẹn ni wípé kò ní sí ẹ̀jẹ̀ kankan lára akọ yìí mọ́ kò wá ní lè dá ara rẹ̀ darí mọ́ that is it will lose control of its entire body ibẹ̀ ni yóò gbàjábọ́ tí nǹkan ìbálòpọ̀ rẹ̀ ó sì kán sí méjì àbọ̀ ó tẹ̀lé ẹ̀ bẹ́ẹ̀ làbọ̀ tó kùn ó wà lára abo mi ò ní láti sọ fún yín wípé ikú ni yóò jásí fún akọ kòkòrò oyin yìí o kí n tó wá lọ sí bí wọ́n ṣe máa ń pèsè oyin dídùn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe graphics tó pẹ́pẹ́ bóyá ẹ̀yin fẹ́ ṣe logo design branding printing àtàwọn nǹkan tó jọ mọ́ Fit Print Digital Services ní kẹ́ẹ̀kan sí nọ́mbà wọn ńlẹ̀ ń wò lójú àwòrán lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wá jẹ́ ká lọ sí bí àwọn kòkòrò yìí ṣe ń pèsè oyin dídùn tẹ́ ẹ mọ̀ wọ́n mọ̀ ilé oyin kan a máa gbà tó oyin 20,000 sí 60,000 that is 20,000 to 60,000 oyin ló máa ń wà nínú ilé wọn kan àwọn workers bee tí mo sọ lẹ́ẹ̀kan wọ́n wàá fò lọ ibi tí àwọn òdòdó wà ó ní oríṣi omi dídùn tí olóyìnbó ń pè ní nectar tó máa ń wà nínú àwọn òdòdó
mo sì mọ omi dídùn yìí dáadáa nítorí èmi àtàwọn ẹgbẹ́ mi máa ń fọ omi dídùn yìí mu nínú òdòdó igi kàmíǹkò nígbà tá a kéré tí wọ́n bá sáà ti fọ omi dídùn yìí tán wọ́n ó gba ilé wọn lọ ó wá ní oríṣi chemical enzyme kan tó wà lára àwọn oyin yìí wọ́n máa ń pè ní B enzyme B enzyme yìí wà lára àwọn enzyme táwọn scientists mọ̀ sí invertase iṣẹ́ invertase yìí ni láti pín ṣúgà sucrose sí méjì kó lè di glucose àti fructose tó wá ní adùn oyin nínú ṣe rí àwọn oyin tára wọn ń pèsè enzyme yìí a mọ̀ wọ́n sí processor B oyin tó lọ fa omi dídùn láti inú òdòdó wà á pọ omi ẹnu ẹ̀ sẹ́nu oyin processor B yìí àwọn invertase inú rẹ̀ ó ṣiṣẹ́ lórí oyin yìí ṣùgbọ́n invertase inú oyin kan kò lè dá iṣẹ́ ìṣetán ìdí rèé tí oyin yìí ó tún fi pọ̀ fún oyin míì nítorí ìdí èyí tẹ́ ẹ bá ń rí àwọn oyin tó dàbí ẹni pé wọ́n ń pọ̀ nǹkan síra wọn lẹ́nu bí wọ́n ṣe ń ṣe oyin tẹ̀yìn ńlá gan nù ṣùgbọ́n kò tí ì tán o èyí tó bá gba omi dídùn yìí gbẹ̀yìn yóò wá tú sí àyè tí wọ́n ti pèsè sílẹ̀ fún un nínú afárá lẹ́yìn èyí làwọn kòkòrò yóò máa wá fi ìyẹ́ wọn fẹ́ atẹ́gùn sí títí tí yóò fi ki nítorí omi inú rẹ̀ ó ti dínkù bí wọ́n ṣe ń fi ìyẹ́ wọn fẹ́ yes most of the water would have evaporated by then bí oyin tẹ́yìn mọ̀ ṣe di ohun tó ń wáyé nù ọmọ wọn ni wọ́n ń pèsè oyin dídùn yìí fún gangan ṣùgbọ́n àwọn tí à ń sìn nílé wọ́n máa ń pèsè ju iye tí àwọn fúnra wọn nílò lọ nítorí ẹ̀ àwọn tó ń sìn wọ́n lè mú nínú ẹ̀ láì kó ìpalára bá àwọn oyin iṣẹ́ takuntakun ni nǹkan tí mo sọ wẹ́rẹ́ yìí o nítorí náà àwọn oyin tí wọ́n bá bí sí àsìkò ooru tí wọ́n ń ṣiṣẹ́ lójú méjèèjì dáadáa ó pẹ́ pátápátá wọn ò lè lò ju ọ̀sẹ̀ 6 sí 7 lọ tí wọ́n fi kú bí mo sì ṣe sọ sẹ́yìn ṣíbí èmùkọ oyin kan iṣẹ́ tí oyin 12 fi gbogbo ayé wọn ṣe ilẹ̀ yìí bùdá níhùn bóyin yìí bá ti wá kú ó ní àwọn agbókùú láàrin wọn tí olóyìnbó ń pè ní housekeepers àwọn wọ̀nyí ni wọ́n gbé àwọn tó ti kú kúrò nínú ilé wọn lásìkò yìí ọbabìnrin ó ti yí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó rọ́pò àwọn tó kù ló sì jẹ́ pé sójà go sójà kọ̀mù lọ̀rọ̀ àwọn oyin ọbabìnrin wọn ìyá máa yé tó 600 sí 800 ìyún 600 to 800 eggs lójúmọ́ kan ṣùgbọ́n ní àsìkò tí iṣẹ́ bá gbomi dáadáa ó lè yé tó ẹyin 2000 ìyún 1000 lójúmọ́ ó rọrùn fún ọbabìnrin yìí láti máa rọ́pò àwọn tó kú nítorí pé òun máa ń lò tó ọdún 2 láyé ní tiẹ̀ ẹ wá dúró tí ọbabìnrin fúnra rẹ̀ bá wá kú ńkọ́ kí ni yóò ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ ni pé àwọn òṣìṣẹ́ ìyún worker bee ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìfọbajẹ míì wọ́n mú nínú àwọn ẹyin tí kò tí ì ju ọjọ́ 3 lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní oríṣiríṣi oúnjẹ tó yàtọ̀ sí oúnjẹ tí wọ́n fún àwọn ọmọ tó kù oúnjẹ ọba ni ìdí nìyẹn tó lóyìnbó ṣe ń pè é ní royal jelly eléyìí ni ó sì jẹ́ kí àwọn ọmọ náà tètè dàgbà àṣé ọba kan ò lè jẹ́ àfẹ̀yí tí ìlú bá fi jẹ kábíyèsí Èdùmàrè èyí tó bá kọ́kọ́ dàgbà tó sì jáde nínú ilé tí wọ́n fi sí yìí yóò ta àwọn tó kù tó yẹ kí wọ́n di ọba yóò ta wọ́n pa ni tí wọ́n bá wá tó bíi 2 tí wọ́n jáde papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ó jọ jà ní títí tí ọ̀kan fi kú nínú wọn lẹ́yìn èyí ọbabìnrin yóò fò jáde láti lọ ní ìbálòpọ̀ pẹ̀lú akọ lójú òfurufú yóò ṣẹ̀ṣẹ̀ wá padà wálé láti tẹ̀síwájú ẹyin yíyé iye ọjọ́ tó wà láàárín ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní bọ́ ní oúnjẹ asọnidọba yìí sí ìgbà tí ó fi yé ó jẹ́ ọjọ́ 29 29 days yàtọ̀ sí gbogbo èyí tá a wá kà sílẹ̀ yìí àwọn kòkòrò oyin tún máa ń ṣe ìrànwọ́ fáwọn igi ewéko àti irúgbìn láti yọ èso nípa ìmọ̀ jẹ́ kí pollen robóróbó tí mo sọ lẹ́ẹ̀kan kó lọ láti inú ìhà akọ nínú òdòdó kan sí ìhà abo nínú òdòdó míì ìdí ni wípé níbi tí wọ́n ti ń fẹnu fa omi dídùn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àwọn pollen láti ìhà akọ òdòdó kan yóò ti lẹ̀ mọ́ wọn lára oyin yóò sì gbé e lọ síbi òdòdó míì tí pollen yóò wá jábọ́ sínú ìhà abo ti òdòdó kejì iṣẹ́ olúwa ó tóbi gan ni o ẹ jẹ́ kí n fi àdàgbà ọ̀rọ̀ mi lórí oyin tì síbí ná nítorí kò sí ọ̀rọ̀ ẹranko tá a lè dá sọ tán ẹ̀yin tẹ́ ẹ wá ń gbádùn fídíò mi láì kọ́mẹ̀ntì láì share láì like èmi àti yín ń jà o à ń jà bàjẹ́ Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kíkí gbogbo lóye àti ọmọràn lè jó títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé aburú kiri ó tóbi kò ní yàdọ̀ yín o ẹ kú kalẹ̀.